Yoruba nation no going back. Yoruba nation no going back. You know, I come with me now. Ẹ má jẹ́ kó rẹ gbogbo wa àwọn ọmọ Yorùbá àsìkò tó yẹ ká jáde lélẹ̀. Diplomacy òun là ń lò. Ìmọ̀ tá a bá ń lo diplomacy kò yẹ kẹ́rù bá wa. How it talks about diplomacy, ó mẹ́ni wípé kí gbogbo wa ká jáde ká bá èèyàn sọ ẹ̀tọ́. And as well, gbogbo náà láti ń rí báyìí. Hardship ti wà everywhere, inflation, new currency note, wọn gbé jáde káwọn èèyàn náà. Epo wọn. Débi pé tẹ́ bá lè withdraw bí i 100,000 nínú àkáǹtì lọ́wọ́ yìí sí. Wọ́n máa sọ fún yín pé ìwọ́n tẹ̀lé máa notify yín. Wọ́n máa di lóru wọn kọ̀ yọ bí i 15,000 naira ń bẹ̀ as deduction. Definitely wọ́n ń ta owó yẹn ni. So táwọn ọmọ Yorùbá sábà dúró pé nǹkan tá a fẹ́ òun ni orílẹ̀-èdè Yorùbá. Ẹ má kí n tún ọyìn ọlọ́mọ ẹ kí ọmọ Yorùbá kú sóko ẹrú. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jí gìrì, ẹ jẹ́ ká jí gìrì, ẹ jẹ́ ká mọ̀ wípé ilé ti tó láti lọ, ilé ti tó láti lọ. Ẹ jọ̀ọ́ mi dẹ̀ yìí sọ at this crucial time òun ló yẹ kí gbogbo wa jáde tán. Ẹ wọṣọ Yorùbá nation yẹn, wọ fìlà yín, ẹ bọ́ sí gbòòrò káwọn èèyàn máa rí kẹ́dẹ̀ bá jẹ́ kó máa yẹ wọ́n pé the only thing òun ni òmìnira ilẹ̀ Yorùbá, òmìnira orílẹ̀-èdè Yorùbá. A lot of things tẹ́yìn pa fi lè jẹ́ kó mọ̀ pé à ń ṣọmọ ẹrú. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jí gìrì, ẹ jẹ́ ká jí gìrì. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá, orílẹ̀-èdè Yorùbá ó ti dúró. Oníṣùwà ò lẹ́ẹ̀kan sí ni ọmọ ikọ̀ mi dòmíyọ̀ náà ni. Ẹ jẹ́ ká jí o, ẹ ṣé gan.